Hello, mo kíwá o gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí. Orúkọ tèmi ò yí padà, Yèyé Dára Kòwé ni mò ń jẹ́. Ọ̀rọ̀ lórí àwọn ọba ilẹ̀ Yorùbá ni mo tún padà wá sọ. Mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ yín á sọ wípé ẹ gbàgbé àwọn ọba, kò ṣeé gbàgbé. Níwọ̀n bàtà bá ṣì ń pè wọ́n ní ọba tó sì ń jẹ́, kò sígbà táwọn bá sọ wípé wọn ò ní respect ilẹ̀ Yorùbá, ìran Yorùbá, àgàgà orí àpèrè tí wọ́n ń represent ọjọ́ kò lé lórí. Tí wọn ò bá ti ní respect ẹ̀, àwa náà ní jẹ́ kẹ́ sinmi, nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ojú gbà mí tì fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọba ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ṣe wá ń ṣe káàkiri nísìn. A pariwo, a ṣàlọ̀, a bẹ̀bẹ̀, a sọ̀rọ̀, a ṣoríṣiríṣi, kàkà kó sàn lára ìyá àjẹyìn, ìṣẹ̀lẹ̀ fi gbogbo ọmọ bóbìnrin, ẹyẹ yín wá ń yí lu ẹyẹ, kí lọmọ Yorùbá rà ń gbẹ́ ẹ̀yìn ọba politicians. Kí ló dé gan-an? Ifá òjíire Ọ̀rúnmìlà òjíire. Ifá òjíire Ọ̀rúnmìlà òjíire. Òkè ògiri àparò, àparò ògiri àparò. Aládé òjíire, Ifá òjíire Ọ̀rúnmìlà òjíire. Aládé òjíire. Àwọn wo lọmọ aládé? Ìwọ, èmi, ìran ọmọ Yorùbá. Ṣùgbọ́n àwọn tó wá pè lọ́ba, wọn ò bá síbì kankan mọ́. Ẹ̀yin lẹ ń bojú wa jẹ́, ẹ̀yin kábíyèsí ilẹ̀ Yorùbá. Ẹ̀yin lẹ ń ba ayé ìran Yorùbá jẹ́. Ẹ̀yin lẹ ń mú gbogbo nǹkan kó máa gbóná, kó máa lọ lódìlódì nílẹ̀ Yorùbá. Kí ló dé gan-an? Kí ló ṣe yín? Ṣé èèyàn ọba ilẹ̀ Yorùbá ẹ ti gbàgbé ni wípé tẹ́ bá ti kúrò ní pálásì tẹ́ nu ẹsẹ̀ síta báyìí, gbogbo ibikíbi tó bá wù kẹ́ lọ, àpèjẹ tó bá wù kẹ́ lọ, party, any organization, anything all over the world, ẹ lọ represent gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàkiri ni, àtàgbà tọmọdé àti kúkúrú àti gíga wa. Gbogbo yín lọ represent wa ni, tó já sí wípé ìṣe yín níta ó yẹ kẹ́ mọ̀, irú ìwà tó yẹ kẹ́ wù tẹ́ bá dá àwùjọ, ọ̀rọ̀ tẹ́ máa sọ tó bá dáwùjọ, ìgbésẹ̀ tẹ́ máa gbé, ìmúra yín, gbogbo nǹkan yín ló gbúdọ̀ dá dúró gẹ́gẹ́ bí ọmọ aládé. Bẹ́ẹ̀ ṣe máa gbéra yín, ẹ gbúdọ̀ máa gbéra yín tàpọ́nlé, tìyì, torí pé orí adé ni, ọmọ ìran aládé ni yín, ọmọ ìran aládé ni gbogbo wa. Ẹ̀yin tó wá jẹ́ ọba lórí wa. Ṣùgbọ́n kò má rí bẹ́ẹ̀ o. Kò rí bẹ́ẹ̀. Ẹ wá wo bí àwọn ọba ilẹ̀ Yorùbá ṣe sọ adé àtòrí àpèrè àti bó ṣe bojú àwọn ọmọ Yorùbá jẹ́ tó ń mú ìtìjú wálé wá fún wa. Ṣé àwọn ọba tó máa ná lọ sípa tí wọ́n mọ tí yóò ní ká sọ ni? Àbí ọba tó máa lu etí tí wọ́n máa jó ẹ̀rọ̀rùn mi ni ẹ̀rí pàǹpà? Ẹ gbogbo yín ló lówó. Tó bá wí tó ń sìn wá ni wọ́n sọ̀rọ̀ sí yín. Téèyàn bá ní ẹ̀pù nídìí ẹ̀pù yín, ẹ ò ní ẹ̀pù èèyàn, ẹ kú ti yín, ẹ kì í ṣe Ọlọ́run, ọba lásán lẹ jẹ́. Torí ẹ ò lè halẹ̀ mọ́ mi sí lára àwọn èèyàn tẹ́ lè halẹ̀ mọ́. Ọlọ́run ò ní fi ìrànlọ́wọ́ mi lọ sí ọ̀dọ̀ èèyàn ọba ilẹ̀ Yorùbá. Ẹ kì í ṣe Ọlọ́run. Bí àwọn ọ̀pọ̀lọpọ̀ bá rí oríṣiríṣi nǹkan, ìwà ìbàjẹ́ tó kó ara èèyàn ọba ilẹ̀ Yorùbá tí wọn bá lè sọ, tó jẹ́ wípé tí irú wa ìbá jáde, ta wá kìyìn nílò pé ẹ̀ ń dójú tì wá, ẹ̀ ń bá ìṣẹ̀ṣe jẹ́, ẹ̀ ń bójú wa jẹ́. Ìgbà yẹn làwọn máa bọ́ síta lórí pláfọ́ọ̀mù wọn tó máa ní wọ́n tẹ ojú ẹ̀yàn ọba ilẹ̀ Yorùbá mọ́lẹ̀. Ibo làwọn wà táwọn bá déyàn re, tí wọ́n rí gbogbo ìwà burúkú tẹ̀ wò kiri, táwọn náà kì í lè kọ́ṣàn yín. Àbòsí, torí kan lè mọ̀ yín, torí kan lè joyè. Ẹ dẹ̀ rò pé gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ó bátà sí gbogbo wa ṣá. Gbogbo wa kọ́ la máa sẹ́wọ̀n ìyá gbogbo yẹn kọjá. Ẹ má bínú, ẹ ní kí ló lé tó gbélé. Ṣebí ọba Olúwo ni, ọba Abdulrasheed Tẹ́lúwọ̀n Olúwo náà tún dé. Ni wọ́n tún grant interview ni mo rí. Ni wọ́n sọ wípé I am the Igwe and Obi of Yorubaland. Abdulrasheed Akanbi, the Oluwo of Iwo, and Oluwo of Iwo Akanbi becomes Emir. Drop title. My wife. Hey, Morogo. Kí ni ó ṣe woman yìí now? Drops title. My wife Janet Chin is the most beautiful queen on planet Earth. Ìyẹn normal, ìyàwó ẹ̀ ni.
mi ilé expect kó ní Miss World fún ju ìyàwó ẹ̀ lọ ó lé ẹranko ọkùnrin ló máa ní ara obìnrin ara ìta ó rẹwà ju ìyàwó lọ ìyẹn kọ́ máa divert mi. wọ́n ní you contested against 40 other priests of Iwo but you emerged winner. Did Ifa pick you at that time? wọ́n béèrè wọ́n ṣe interview fún Oluwo ni. ẹ wá gbé èsì tí Oluwo fọ̀ ó ní tell me one king that Ifa picked in Yorubaland. mo gbé mo fọ́ mi ìrírú àwọn nǹkan ìtìjú ẹjọ́ ẹ̀yin kábíyèsí bẹ́ẹ̀ ni wọ́n gbé Elégùṣì Saheed Elégùṣì tán interview ẹ wo nǹkan tí ìyẹn náà ń bì síta bẹ́ẹ̀ ni wọ́n lọ interview bàbá Ọọ̀ni ní òrìṣà ajé àwa kọ́ la ní akàn ń bá wọn kíìpù ẹ ní ẹjọ́ kí ló dé tí gbogbo ọba ilẹ̀ Yorùbá máa ń pa ìtànkìtàn ganan kí ló dé tó jẹ́ pé tó bá ti wá bá yín fún interview ẹ kì í mọ ọ̀rọ̀ tó yẹ ká ẹ sọ gẹ́gẹ́ bí orí adé kí ló dé tó ṣe jẹ́ pé ní given opportunity bẹ́ẹ̀ ṣe máa ba yé àwọn ọmọ Yorùbá jẹ́ tẹ́ máa gbógun tí ẹ̀yin lẹ bà ìṣẹ̀ṣe Yorùbá jẹ́ ẹ̀yin lẹ bà ìṣẹ̀ṣe jẹ́ ẹ̀yin lẹ bà àṣà àti ṣe jẹ́ kì í ṣe àwa wọ́n ní orílẹ̀-èdè tí ń bàjẹ́ ẹ̀yin àwòkọ́ṣe kò sí nǹkan tó tá a rí tó gùdù nú àwòkọ́ṣe yín ta lè emulate ṣé táwọn olórí yín ni ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá lónìí lẹ́yìn Elis ọba irú bàbá mi Ọọ̀ni kábíyèsí sáà kò sí weekend yẹn kó má ṣe pàtí ilé wọn pàtí ìlọràn ní palace competition ẹ má bínú competition ó ní gbogbo àwọn olórí palace ọba ilẹ̀ Yorùbá ni wọ́n máa fi ṣe tẹ́ bá fẹ́ rí competition tí bàbá late Aláàfin la rí ngbà yẹn tó máa dá uniform fún wọn ṣe rí ti Ọọ̀ni àṣẹ mọ̀ pé class by class grade by grade ni bàbá Ọọ̀ni àwọn olórí wọn ṣe mọ̀ pé Miss World kọ́ Miss kìnnìkan pageant ó wà lára àwọn olórí tó bí tẹ́ bá wo page olórí tó bí látòkè désàlẹ̀ fashion ni gbogbo wọn pátá fashion yẹn nẹ ìrírí ẹ̀rí fashion àti party ẹ wá wo ibi táwọn olórí ti ń jó hip hop wọ́n jókú èmi àtàwọn ṣe yẹn báwo lọba kábíyèsí ò ṣe ní wá síta wá pàtàkì tán gbogbo wa láti mọ̀ wípé Ifá ò dẹ̀ yan ọba mọ́ òun ni gbogbo ọba tó jẹ lásìkò yìí ni gbogbo yín ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe Ifá ò padà yan ọba mọ́ àwa mọ̀ pé politician ló yan ọba ṣùgbọ́n tó bá jẹ́ wípé ẹ̀yin ọmọ Yorùbá àbíkílẹ̀ ni mo wí ṣùgbọ́n tó bá jẹ́ wípé àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n ní ìtìjú kékeré fún ìran Yorùbá wọ́n ní ọ̀wọ̀ kékeré fún orí àpèrè tán jókòó sí àti orí ilẹ̀ Yorùbá àti àwọn ọmọ Yorùbá wọ́n mọ ṣẹ́ ẹnu kù wọ́n máa ṣá ọ̀rọ̀ sọ wọ́n á mọ irú ọ̀rọ̀ tán máa sọ tó bá ti bẹ̀rẹ̀ interview tán wá fún interview torí bí kò yé mi interview ṣe wá dógún tẹ́ máa bì tẹ́ máa jábọ́ Olúwo gbogbo wa lámọ̀ wípé politician ló gbé gbogbo yín síbẹ̀ òun ni gbogbo yín ò ṣe kí ẹ̀ tẹ́ ẹ̀ bìkítà tẹ́ ṣe ń jẹ ayé ta ló máa fà yín létè ayé fàmí létè ń tutọ́ ó yá bá mi fa ìtẹ̀ yẹn kí tutọ́ yẹn kí sétọ́ yẹn dànù òun ni gbogbo yín jẹ kiri torí tẹ́ bá ti ní gọ́vnà tẹ́ mú orí wọn síbí tẹ́ mú orí lágbí gbogbo wọn tẹ́ ṣe bẹ́ẹ̀ ìyà ayé tó bá wù yín ni ẹ ti mọ̀ pé Ifá kan kò ṣe nǹkan kan gbà tí wọn ò búra tán ò múlẹ̀ tán ṣe nǹkan kan fún yín ẹjọ́ tó bá ti ẹ̀dẹ̀ wá rí bẹ́ẹ̀ kábíyèsí Tẹlúwọn ọba Olúwo ǹjẹ́ ó tọ́ sí yín láti bọ́ síta wá lanu kẹ́ máa sọ tẹ́ ẹ̀ bá mọ̀ àbùkù ni fún ẹ̀yin fúnra lára yín bóyá ẹ mọ̀ pé statement yẹn ó ti reduce iyì yín ó reduce iyì yín tí irú èmi báyìí ti bá pàdé yín lọ́la tí mo bá rí yín kò jẹ́ dandan kí n kúnlẹ̀ kí n sọ pé kábíyèsí Ifá bóyá ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ iyì tó wà lára ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá nítorí àwọn onílẹ̀ tí ó ń lọ́wọ́ sí pé wọ́n ń jọba tí ẹni àwòkọ́sẹ̀ òkàn lè dédé jọba látayébáyé nígbà táyé ń jẹ́ ayé nígbà náà lọ́rùn ni kó tó di kó di rádaràdà báyìí sẹ́ àwọn iyì yẹn Ifá kọ́ ló mú yín jẹ́ lè tán bá wá fún yín ní iyì tó yẹ ká fún yín ṣó yẹ kó dogun torí tí mo bá rí ọ̀pọ̀lọpọ̀ ọba báyìí sẹ́ lè máa expect kí irú ẹ̀ka á máa kọ́lẹ̀ kábíyèsí o ọwọ́ náà dẹ̀ náà sọ́ba ilẹ̀ Yorùbá ń sìn èmi gan-an náà wọ́n ní kábíyèsí good afternoon sir how are you today sir ṣe dáadáa ní iṣẹ́ ìjẹun dáadáa máa bá kábíyèsí ẹni ọba ilẹ̀ Yorùbá máa bá wọn sọ̀rọ̀ bí àwọn ènìyàn ṣe ń bá yín sọ̀rọ̀ ṣe bí gbogbo ẹ̀ là ń rí ṣèbọ́wọ́ ni ordinary àwọn home theatre onítíátà ọwọ́ náà nà sí yín náà tí kábíyèsí sì ń bóyín kẹ kí ló dé tẹ máa ń láìkì láti
gbé nǹkan ìtìjú bá ilẹ̀ Yorùbá mú nǹkan iyì wá kó wá bá wa kẹ́ fi iyì kún iyì wa lásìkò tẹ́lẹ̀ gbogbo yín jọba sí gbogbo ibi tẹ́ jọba sí ṣùgbọ́n ìtìjú àbòsí àbùkù ò lè máa mú bá ọmọ Yorùbá táwa kan bá wá dìde táwa bínú tán just like what I am doing now because disgrace ní èdè tẹ́ pé jáde lẹ́nu Ifá kọ̀ọ̀kan ò mọ́ba mọ́ politician ló mọ́ba gbogbo wa lámọ̀ ǹjọ́ tọ́ sí ọba kọ̀ọ̀kan lẹ́nu láti bọ́ síta wá confirm ẹ̀ ìjọ́ wo lẹ rí ọba wọn emir ní nọ́ọ̀tì tán interview ẹ̀ tó miss yan tó wí rádaràda lẹ́nu ìjọ́ wo lẹ rí ọba Benin tó forí àpèrè tó fi ṣe rádaràda that is why tó ṣe jẹ́ pé ọba Benin wọ́n mọ̀ fún ní iyì àtẹ ẹ̀yẹ títí ni torí wípé àwọn kọ̀ọ̀kan fúnra lára wọn kọ́kọ́ ṣe kí ni wọ́n kọ́kọ́ pọ́n orí àpèrè tí wọ́n wà wọ́n pọ́n lé ààyè tí wọ́n wà yẹn wọ́n fún ní babala respect ó làwọn èèyàn wọn náà ṣe fún wọn tán wọ́n worship wọn bí Ọlọ́run ni wọn ò fi ọba wọn ṣeré rárá bẹ́ẹ̀ ni ní Igwe ní ilẹ̀ Yíbò ò lè rí Igwe kó kàn máa yọjú anywhere ibi tí wọn bá ti expect yẹ tó bá dẹ̀ máa lọ lè rí Igwe kó dúró sẹ́gbẹ̀ẹ́ olórí kó máa ṣe rádaràdà ń bẹ̀ Igwe ò mọ tí yóò ń pọ́blíkì tẹ́lẹ̀ mi tẹ̀rọ pé wọ́n ní tọ́ba bá fẹ́ jẹun ní pọ́blíkì wọn ò rẹ́nu ọba ní bọ̀ ìgbà tó dé Olúwo dẹ̀ ti wá confirm yìí pé ayé tó bá wù wọ́n náà lè jẹ ọdún mélòó lolúwo gbé ní Canada tẹ wá sọ tẹ gbé parí àbíyín ni ọdún mélòó Olúwo ọba Abdulrasheed Telu ẹ wá ń bí torí pé ẹ̀yin lẹ sọ wípé politician ló fi yín jẹ need respect kò sí respect fún yín mọ́ Telu wọn wá jàre ọdún mélòó ló lò ní Canada tó wá ṣe bẹ́ẹ̀ ni wípé ibẹ̀ náà bí ẹ sí òyìnbó ni ẹ́ torí pé sọ ẹ ti lọ wọ́ọ̀ṣì dẹ́tí kìíní wa ní public ó lèmi náà ṣe máa ṣe bẹ́ẹ̀ yẹn fún yín ká lè mọ bó ṣe rí lára kí ló ń ṣe yín gan wọ́n ń pè yín lábì fúnra rẹ̀ ẹ̀sìn pa fún yín mọ́ ojoojúmọ́ lẹ̀ mọ gègèlè lórí gègèlè tán bá wá fún yín jẹ tán ẹ wá máa wáyàn wọ́n sọ̀rọ̀ sí yín àwọn ọmọ àlè kan wá dúró lórí social media wọ́n sọ̀rọ̀ sọ́ba bọ̀ àwọn wèrè yẹn ò rí yín nígbà tẹ́ bá ń grant interview òṣì àti àdánù tẹ́ máa ń grant ṣé èyí tó jáde lẹ́nu yín yẹn sìn ó bu ìyìkú yín ó bu ìyìkú orí àpèrè yín òye bẹ́ẹ̀ tí wá ṣe wá sọ tẹ́ fẹ́nu ara yín confirm ń sìn pé politician ló fi yín jọba yẹn o iyì yẹn á wá skyrocket fún yín àbá reduce pàpàpà rẹ̀ ó lóun kọjá àbẹ́yìn ò tiẹ̀ rí nǹkan tó ń sọ bí gan ni ọba Abdulrasheed Telu wọ̀n jẹ́ wá sáré lọ síbi comment section kí wá ka àwọn nǹkan tó ń kọ síbẹ̀ fún yín ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tí eléyìí kọ́kọ́ commentator eléyìí sọ ó ní this funky ọba now I see why he carries himself in that manner. He has been injected with the westernization fully. Ẹjọ́ ọdún mélòó ni ọba Telu ló gbé ní Canada tó dógún. Bitter truth, Nigerian monarch system has been highly politicized. Ṣé ń gbọ́? I am disappointed. Most of our traditional beliefs are scam, only created to control gullible masses. Ṣé ráyé ṣe rí nǹkan tẹ́ dálẹ̀? Oba of Benin kingship is kingship indeed. Okay. Eleni, truth has spoken from Yahoo chief. Eleni, no be lie. Eleni, fact, they have relegated Ifa to the background. Oton. Ṣé ń gbọ́, ẹ wá gbọ́ lára àwọn statement yẹn. Eleni, damn nigger, ṣoraye, ṣorí nǹkan tó pè. Tó bá ti fọ̀fọ̀kúfọ̀ tó mọ ìyọ̀wọ̀ tẹ́ fúnra yín lọ́wọ́ ẹ̀yin gógó lẹ́tí máa ń borí àpèrè jẹ́ lẹ́tí máa ń disrespect ara yín ẹ wá máa wáyàn tó máa sọ wípé wọ́n disrespect ẹ̀yin ṣe rí nǹkan tó pè yín nígà náà padà pé damn nigga, that is why the Benin kingdom remain the best. Come to the Benin city and see real monarch. That is why the Oba of Benin is the most feared and respected Oba in the whole of West Africa. Ṣé ráyé yín ojú dẹ̀ sí mi. Eléyìí not governor but money and politics does. Eléyìí Ọba Abdulrasheed wọ́n let you talk too much ẹ ti máa rojọ́ jù. Wọ́n ní you talk too much, just stick to your fashion and faji. Simple. Eléyìí tẹ̀ ti ní what is the essence of this post? Eléyìí before now, Ifa does, but now governor and president in action.
eléyìí tí kọ́ síbẹ̀ bẹ́ẹ̀ ó ní the Yoruba culture is gradually entering a condition of anywhere belle face ó mà ṣe o. Eléyìí that is the reason why the Obas picked by the politicians are misbehaving and don't know what it takes to be Oba. Wàláhì òótọ́ ni confirm. Ìgbà tí wọn kò sí nǹkan tá pa wọn láyà, kò sí nǹkan tó ń jẹ, kò sí nǹkan tó ń mu, kò sí èèwọ̀ kankan fún wọn. Ìgbà tí Ifá mú wọn, báwo náà ṣe fẹ́ mọ èèwọ̀? Báwo náà ṣe fẹ́ mọ èèwọ̀? Kò sọ́ba ilẹ̀ Yorùbá kankan tí Ifá mú mọ́. Tẹ̀lú o ṣeun. Tó ti jẹ́ náà ìwọ náà ló ti wá padà wá sọ síta. Abálájọ gbogbo yín tẹ́ ẹ̀ ṣe mọ nǹkan èèwọ̀ tó yẹ kẹ́ ẹ jẹ, èyí tó yẹ kẹ́ ẹ jẹ, èyí tó yẹ kẹ́ ẹ wọ̀, èyí tó yẹ kẹ́ ẹ wọ̀, èyí tó yẹ kẹ́ ẹ mu, èyí tó yẹ kẹ́ ẹ mu, ibi tó yẹ kẹ́ ẹ lọ, ibi tí kò yẹ kẹ́ ẹ lọ, tó ṣe jẹ́ pé gbogbo ẹ̀ lẹ́ ń dàlú àdàlú ẹlẹ́wà náà. Àṣepapọ̀ yìí ni gbogbo ẹ̀ dojúrú, ẹ wá dẹ sọra yín. Ọba ilẹ̀ Yorùbá ti di fọ́pọ̀ mọ́yọ̀, wọ́n ti fọ́pọ̀ mọ́yọ̀, wọ́n dojú àṣà rú, wọ́n ti ná bọ àṣà, wọ́n mú kọ́ṣọ̀ wa, wọ́n ti ná bọ̀, wọ́n mú heritage wa, wọ́n ti ná bọ̀. Kò sí kankan tó function mọ́, everything ti dojúrú. Bẹ́ẹ̀ ọba ilé ìbádé ó lè sọ pé Ọlọ́run lòun sí o, eléyìí á ní kò Tẹ̀lú ti ní òun gangan lòrìṣà tó já sí wípé ó tún ju Ọlọ́run lọ. I really don't understand nǹkan tẹ̀yìn ọba àwọn yìí fira yín pé tẹ́kàn disgrace ara yín kiri. Tẹ̀lú ọba Olúwo ó ga fún yín o. Ẹ lọ ṣé kì í bára yín sọ̀rọ̀ tẹ́ bá dé meeting ni. Ẹ máa pe ara yín ẹ̀yin kábíyèsí ilẹ̀ Yorùbá. Ẹ máa pe ara yín jọ kẹ́ máa bára yín sọ̀rọ̀ wí. Ẹ wo ibi tí ọ̀rọ̀ yìí lọ, ó yìí máa débì kan tá a máa protest ilẹ̀ Yorùbá pa àsìkò tí tó ta fẹ́ eradicate ọba jíjẹ torí èmi ò rí ìwúlò yín mọ́. Ẹ kàn fi ń gbá wa níbi tá a bá dé ni. Ẹ fi ń fẹ́yàwó ni, connection lẹ fi ń wá, ẹ fi ń enrich ara yín ni. Kò sí kankan tẹ́ wúlò fún faraàlú, kò sí anybody tí ò bá ti lè gbé súnmọ́ yín, kò sí anybody kankan tí kíní bí ẹ̀dẹ̀ lórí kankan tẹ́ ń ṣe fún yàn. Mú wá nílẹ̀kùn ti yín, mú wá. Ẹ̀yin gangan ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọbẹ̀ ti di yahoo sórí social media. Mi ìmọ̀ye yín tẹkún orí messenger mi báyìí sìn, Facebook messenger mi ẹkún bẹ́ẹ̀. Ìyàwó lẹ máa ń wá kiri lábúrọ̀dù tó máa fẹ́ yín. Mi ìmọ̀ pọ́blẹ́mù gọ́gọ́gọ́gọ́. Ibo gan ni ìṣòro yín torí adé ò bá pé ọ̀pọ̀lọpọ̀ yín. Ẹ sì gbádé ilẹ̀ kẹ́ bọ́ sí ìgboro kẹ́ ṣe nọ́mà. Kẹ́yédè tí iwájú báyìí lọ torí pé ọ̀rọ̀ yìí ti ń pọ̀ jù. Ọba Saheed náà Elégùṣì onífìlà funfun. Ìgbà tí BBC náà interview ẹ̀, báwọn náà ṣe ń bì tán jábọ́ tán rébọ́ nìyẹn. Bẹ́ẹ̀ náà ni bàbá Ọọ̀ni làwọn náà wọ́n interview. Ìkan tí bàbá sọ gan kò tiẹ̀ yéèyàn. Àwọn gan mi ìwé pọ́nmọ̀ nǹkan tó ń sọ torí ọ̀rọ̀ yín ò yé wa. Ṣé interview ṣé ó máa ń bọ́ sódì lára yín ni? Bóyá ká má interview yín mọ́. Àbí tó bá ti interview yín ká má sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá because ọ̀pọ̀lọpọ̀ yín òkùnkùn mọ history gangan náà. Ibi tẹ́ bá ti máa rí connection ni ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ayé máa rọ́ba ilẹ̀ Yorùbá kan. Lọ́jọ́ kan níbi tó máa wá connection dé, ó lè sọ wípé Yorùbá ara ẹ̀yà Fúlàní rẹ̀. Tẹ̀lú lè sọ bàbá Ọọ̀ni lè sọ mo mọ̀ wọ́n, Saheed lè sọ. Wọ́n lè dédé jí lọ́jọ́ kọ̀ọ̀kan interview wọn kọ́ ní ẹ̀yà Yorùbá. Ẹ mọ̀ ní kò sẹ́yà kankan tó jẹ́ Yorùbá. Àwọn ẹ̀yà ó lè sọ pé àwọn Fúlàní láti jáde, ara Fúlàní láti jáde pé àwọn náà fún wa. Ọkùnkùn ti sọ pé Hausa náà ló fún wa lórúkọ. Ẹ má jọ yẹ̀yìn lẹ́nu tó bá ká èmi àti yín mọ́ ẹ̀yà Fúlàní lọ́la pé ànẹ́rùn o. Kò sí nǹkan táwọn ọba yìí ò lè ṣe. Ṣèbí connection yìí ni contract, oil block gbogbo ẹ̀ kọ́ ṣáà ti máa fò lọ bí kọ́ máa fò lọ bẹ́ẹ̀ yẹn kọ́ ti máa fi wọ́n sí àìtẹ́bù gbogbo all the parties tó bá ti jẹ́ dídán party ní gbogbo ilẹ̀ Yorùbá ilẹ̀ Nàìjíríà kọ́ ṣáà ti máa wà ń front kọ́ ti lè rí access lọ sí Àbújá White House yìí lọ́rùn gbogbo nǹkan táwọn ọba wa lé kiri ilẹ̀ Yorùbá nìyẹn. Kí ló kàn wọ́n pẹ̀lú ilẹ̀ lójú ilẹ̀ òrojú? Aráàlú gbádùn wọn gbádùn, kí ló kàn wọ́n? Ìgbà tí Tẹ̀lú kí ni ẹ̀ṣẹ̀ tí àwọn ọmọ Ìwó tẹ́ ẹ ṣe Tẹ̀lú yín tí ò rí bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ẹ̀yin obìnrin ọmọ Ìwó bẹ́ẹ̀ ṣe kàwé tó tẹ jáde tó tẹ làmìlaka bótó mànàbúrọ̀dù tí ẹ wá di ẹran ọ̀hún èèwọ̀ fún Abdulrasheed Tẹ̀lú wọn tó ṣe jẹ́ pé bí òun wọn Kẹ́ńyà á mú wọn ní Fúlàní. Ẹ má jẹ́ ó dọ̀là kó tó lè jẹ́ Yíbò ló máa gbé wọlé, ó lè dọ̀tún la kójó Yíbò ló máa gbé wá. Àwọn ọba yìí wo Tẹ̀lú wọn tọ́mọ Yorùbá bá bẹ̀rẹ̀ sí ní rí yín fín. Ẹ má jẹ́ kí anybody ó wá kú ìwọ tó fẹ́ bọ́ síta lórí ọ̀rọ̀ yìí sí tó fẹ́ sọ wípé wọ́n rọ́ba kan fín. Torí pé bóyá tó bá lísì sí tàbí ẹ̀wà mọ̀ pé Tẹ̀lú wọn Olúwo ó ti kọ́kọ́ ríra ẹ̀ fín. Òun gan ló mú iyì ẹ̀ tó tá dànù. Òun ló sọ wípé kì í ṣe Ifá yẹn làwádẹ̀ wọ́n lé lára ẹ̀yin ọba torí kò sí kankan tẹ́ balẹ̀ lórí mọ́.
Gómìnà lọ́lẹ́ fi iná fi yín jẹ ìgbà tó ti jẹ́ gómìnà kí ló kàn mí gómìnà rèé ó ń ṣiṣẹ́ faraàlú ni ó ń gba sálárì bó bá ṣe dáadáa a máa fà á mọ́ra máa kàn ń kó so ìgbà tó ti jẹ́ pé òun ló fi yín jọba deserve any respect nìyẹn bóyá kí gómìnà kó máa fún yín ní respect a jẹ́ wípé bó bá ṣe wù wá la ṣe lè sọ̀rọ̀ sí yín ara tó bá wù wá la lè fi yín dá because kò sí iyì kankan bẹ́ẹ̀ ifá ló ń jẹ́ ká máa pọ́n yín lé so ifá yẹn dẹ̀kọ́ ló mú yín síbi tẹ́ wà ìjọ tí ifá bá ti mú àwọn ọba gidi á mọ̀ fi àpọ́nlé tó yẹ ká máa fún á máa fi fún ẹ̀yẹ èèyàn mi àbíkílẹ̀ nínú ìwé má gbàgbé o jọ torí Ọlọ́run má gbàgbé láti subscribe sórí YouTube channel Yeye Darakowe TV mo need this support yín I cannot do it alone má sì gbàgbé láti bá mi drop comment sábẹ́ fídíò yìí ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ gbogbo yín ẹ má gbé ọba kankan ṣépè gbogbo comment bá máa drop ẹ má gbé ọba kankan ṣépè ọ̀rọ̀ lọmọ ilé tí jẹ ṣèbọn lọ disgrace wa níbi interview ni ẹ̀yin náà ẹ disgrace wọn padà.